orúkọ Jésù Kristi tó ṣe iyebíye la kí wa káàbọ̀ sí orí ẹ̀kọ́ Bíbélì tòní. A sì gbàdúrà wípé Jésù Kristi yóò bá wa pàdé lórí ètò náà. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín láàárọ̀ yìí, a gbé yín ga o fún ojúmọ́ ayọ̀ tẹ́ fi mọ́ wa lónìí, tẹ́ sì jẹ́ kí ọjọ́ òní kó sojú wa délẹ̀délẹ̀. Ògo ni fún orúkọ yín o. À ń lọ láti gbọ́ ọ̀rọ̀ yín. Olúwa fúnra yín ẹ darapọ̀ mọ́ wa. Gbogbo ẹni tí ó gbọ́ lónìí, etí gbọ́ àti àyà àgbàṣe, Olúwa kẹ́fi fún wọn. A máa yìn yín lógo torí Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí mo ṣe kí wa káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì yìí, bẹ́ẹ̀ náà ni mo sì ń sọ fún wa wípé kókó fún ìjíròrò wa lónìí ó ní ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin. Ẹ̀ka kókó òun la pè ní ṣíṣe àfihàn ìyàtọ̀, ṣíṣe àfihàn ìyàtọ̀ tó wà láàrin ọkùnrin àti obìnrin. Ibi kíkà wa la ó rí nínú ìwé Oníwàásù orí 7 ẹsẹ̀ 13 sí 17. Ká tó lọ kàwé, mo fẹ́ kí àwọn tí Ọlọ́run ó lò láti bá wa sọ̀rọ̀ lónìí káàbọ̀ sórí ètò yìí. Arábìnrin Ọpẹ́yẹmí Ọ̀nàrìndé, ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ẹ ṣé atọ́kùn. Ṣàlàáfíà lẹ́dẹ́ o. Adúpẹ́ sà. Bẹ́ẹ̀ ni mo ń kí bàbá wa àlùfáà àgbà Jeremiah Olúbáyọ̀ Awódélé, ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ẹ ṣé atọ́kùn. Lórúkọ Jésù Kristi ẹ máa wá, ẹ sì máa rí gbogbo èèyàn bá sọ̀rọ̀. Tá bá sì ti ń sọ yóò mọ̀ rí bá nínú àwọn ènìyàn wa. Á pè màmá wa arábìnrin Ọpẹ́yẹmí Ọ̀nàrìndé kó bá wa ka ẹ̀kọ́ Bíbélì tó wà fún àkókò yìí. Ìwé Oníwàásù orí 7 ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 17. Wo iṣẹ́ Ọlọ́run, nítorí pé ta ni ó lè mú èyí nìtọ́ tí òun ti ṣe ní wíwọ́? Ní ọjọ́ àlàáfíà máa yọ̀, ṣùgbọ́n ní ọjọ́ ìpọ́njú ronú pé bí Ọlọ́run ti dá ẹnìkíní bẹ́ẹ̀ ni ó dá ẹnìkejì. Ní ti ìdí èyí pé kí ènìyàn kí ó má ṣe rí nǹkan tí ń bọ̀ lẹ́yìn rẹ̀. Ohun gbogbo ni mo rí ní ọjọ́ asán mi. Olóòótọ́ ènìyàn wà tí ó ṣègbé nínú òdodo rẹ̀, àti ènìyàn búburú wà tí ọjọ́ rẹ̀ pẹ́ nínú ìwà búburú rẹ̀. Ìwọ má ṣe òdodo àṣelékè, bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe fi ara rẹ ṣe ọlọ́gbọ́n àṣelékè, nítorí kí ni ìwọ ó ṣe run ara rẹ. Ìwọ má ṣe búburú àṣelékè, bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣìwèrè, nítorí kí ni ìwọ ó ṣe kú kí ọjọ́ rẹ kí ó tó pé. Ẹ ṣé màmá wa. Ẹsẹ̀ Bíbélì wa láti gbọ́ yìí. Kí ni èròǹgbà wa lónìí? Èròǹgbà wa ni láti ní òye wípé kì í ṣe wípé ọkùnrin àti obìnrin yàtọ̀ nìkan, ṣùgbọ́n àbùdá ìyàtọ̀ wọn ní ipa púpọ̀ lórí ìbáraẹnisọ̀rọ̀ àti ìbágbépọ̀ wọn ní ìpele gbogbo. Ìfáàrà ìgbéyàwó jẹ́ ètò sísọ ohun méjì tí ó yàtọ̀ gédégédé tí kò sì jọ ara wọn di ọ̀kan. Ẹ jẹ́ kí a dojúkọ nísàn. Ọkùnrin àti obìnrin kò dọ́gba, kò sí iyèméjì nínú rẹ̀. Ọkùnrin àti obìnrin ìran ènìyàn ni wọ́n, ní onírúurú àbùdá tó yàtọ̀ síra wọn. Wọn kì í ronú, wọn kì í sọ̀rọ̀ tàbí kọ ìhà kan náà sí ìpèníjà tàbí ìṣẹ̀lẹ̀. Ṣíṣe àkíyèsí ìyàtọ̀ láàrin tọkọtaya nínú ìgbéyàwó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. A ń sọ fún wa wípé ohun tí kò jọra wọn, ohun la sopọ̀ tó di ẹyọ kan. Èrò, ọ̀rọ̀, ìṣe oníkálukú yàtọ̀ síra wọn. Eléyìí tá a fẹnubà lónìí nìyẹn. Màmá wa arábìnrin Oyèyẹmí Ọ̀nàrìndé, ẹ ṣe àkíyèsí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin. Ó ló ṣe jẹ́ iyebíye sí nínú ìgbéyàwó. Ẹ ṣé atọ́kùn. Ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin, ohun tí èmi ní tí mo fẹ́ sọ níbẹ̀ ni wípé ìyàtọ̀ tí obìnrin gbà ronú tàbí sọ̀rọ̀ ó yàtọ̀ sí ti ọkùnrin. Mo fẹ́ kí a ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní àpẹẹrẹ nínú ìgbéyàwó láàrin bàbá wa Ábúráhámù àti Sárà. A rí wípé nígbà tí áńgẹ́lì náà sọ fún Sárà wípé láìpẹ́ ìwọ ó lóyún,
Sárà ó rẹ̀rí nínú rẹ̀ nítorí pé kò tiẹ̀ lérò wípé òun tilẹ̀ lè lóyún. ó ti rora rẹ̀ pé. ó ti ro ara rẹ̀ pin. a rí wípé èrò tí obìnrin ní ìgbà míì nínú ọ̀rọ̀ à ń ro jinlẹ̀ dáadáa pé nǹkan yìí ó má lè ṣe kó rí bẹ́ẹ̀ ní tòótọ́. ohun tí èmi lè sọ nínú rẹ̀ ní atọ́kùn. bàbá wa àlùfáà àgbà Awódélé kí lẹ lè rí sọ sí ìyàtọ̀ tó wà láàrin obìnrin àtọkùnrin? ọ̀pọ̀lọpọ̀ ìyàtọ̀ ló wà láàrin ọkùnrin àti obìnrin. ìṣẹ̀dá Ọlọ́run gan lórí ohun tí kò jẹ́ ènìyàn tó jẹ́ iṣẹ́ ọwọ́ Ọlọ́run. fún àpẹẹrẹ nínú Kọ́ríńtì kìíní orí 12 ẹsẹ̀ 5 Bíbélì sọ pé onírúurú iṣẹ́ ìránṣẹ́ ló wà. Kọ́ríńtì kìíní orí 12 ẹsẹ̀ 41 tún sọ pé ọ̀tọ̀ ni ògo oòrùn, ọ̀tọ̀ ni ògo òṣùpá, ọ̀tọ̀ sì ni ògo ti ìràwọ̀. ìràwọ̀ ṣàyàtọ̀ sí ìràwọ̀ ní ògo. nítorí náà ìràwọ̀ tún lè pé oríṣiríṣi. ó tún lè pé oríṣiríṣi. bẹ́ẹ̀ lọkùnrin pé oríṣiríṣi, bẹ́ẹ̀ náà ni obìnrin pé oríṣiríṣi. ẹ ṣeun. àbùdá obìnrin nínú pàpà àti ọkùnrin ẹ̀jẹ̀ wọn lè má bára wọn mu. níta fi dúpẹ́ lóde òní nìyẹn pé Ọlọ́run fún àwọn ènìyàn ní ọgbọ́n láti mọ àbùdá tó wà nù wa. láyé àtijọ́ olóòtú ẹ rí pé àwọn ọmọ bíi gún bí abirùn pọ̀ nítorí pé a ò ṣe ìyàtọ̀ láàrin ẹ̀jẹ̀ ẹnìkan sí ẹnìkejì. tọkọtaya kan ríra wọn kàn múra wọn fẹ́ ni. ṣùgbọ́n lóde òní a ti ń wo ẹ̀jẹ̀ lágbájá àti ẹ̀jẹ̀ làkàṣègbè bóyá. eléyìí ò gbọ́dọ̀ sún mélèyìí. ó ní kọ̀rọ̀wọ́nú tóyìnbó pè ní ìjà lè sọ òyìnbó bí báyìí. ẹ̀jẹ̀ kọ́dọ́rọ́ sickle cell. ẹ ṣeun. tírú yẹn tí a bá ṣe àbùdá ká wo àyẹ̀wò ọmọ bí igun bí nǹkan kan lèyìn ọmọ bí. ẹ ṣeun ọ̀rọ̀ lẹ́sọ wípé Ọlọ́run dá oníkálukú yàtọ̀ síra wọn. ògo yàtọ̀ sógo èèyàn yàtọ̀ sí èèyàn. so ògo òrùn yàtọ̀ sógo òṣùpá. pátápátá. ẹ ṣe màmá wa láàrin ọkùnrin àti obìnrin bí wọ́n ṣe máa ń ṣe ẹ bá wa bẹnu kẹ́lù bóò ni ìrònú obìnrin ṣe rí àti tọkùnrin ìrònú wọn ó yàtọ̀ síra wọn gẹ́gẹ́ bí n ta ti ń sọ yìí báwo wá ni tobìnrin ṣe rí bóò ni tọkùnrin ṣe rí. ẹ ṣe àtọkùn a rí wípé obìnrin ó máa ń ronú jinlẹ̀jinlẹ̀ ju ọkùnrin lọ. n ta gbọ́ lẹ́nu yín náà nù. ìyí tí mo fẹ́ jẹ́ kí a tún wò ní wípé ká wo àpẹẹrẹ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Mósè tó ṣẹlẹ̀ sí ìyá Mósè nígbà tó bí Mósè tán. a rí wípé nígbà tí ìyá Mósè bí Mósè ọkọ ò tilẹ̀ bìkítà wípé báwo la ṣe fẹ́ tọ́jú ọmọ yìí ló jẹ́ pé àwọn aráàlú yìí ò ní pa wá. ṣùgbọ́n a rí wípé nígbà tí ìyá rẹ̀ lọ gbé síbi odò a rí wípé ó tún dúró tì í ọkọ rẹ̀ ò sí níbẹ̀ nígbà náà ṣùgbọ́n obìnrin yẹn dúró ó ronú wípé níbo ni ọmọ yìí fẹ́ já sí ta ni yóò gbé ọmọ yìí báwo náà ṣe fẹ́ bá mi tọ́jú ọmọ yìí báwo ni mo ṣe ní rí ọmọ yìí láàrínù a rí wípé ó dúró títí tí ènìyàn kan tí ayaba yìí tó fi wá wẹ̀ ní etí odò tí ó fi gbé ọmọ yìí tí ó fi sọ pé ẹ jọ̀ọ́ bá mi wá olùtọ́jú lọ fún un a rí wípé ìyá Mósè náà ni ó tún jẹ́ olùtọ́jú ọmọ yìí tó bá jẹ́ wípé kò dúró láti wo ibi tí ọ̀rọ̀ yóò yanjú sí a rí wípé ọmọ náà kò ní jọmọ kò ní jẹ́ ọmọ. so bàbá Mósè ò tiẹ̀ ronú tiẹ̀ wípé kí lọ́kàn tiẹ̀ rárá kò ronú lọ. àwọn ọkùnrin náà sì jẹ́ èèyàn dáadáa o àwa náà máa ronú o bàbá wa Awódélé bó làwọn obìnrin tiẹ̀ ṣe máa sọ̀rọ̀ ẹnìkan ló ń sọ̀rọ̀ yìí lónìí o. ẹ ṣeun. kí ni bó làwọn obìnrin ṣe máa sọ̀rọ̀. bá a ṣe rí obìnrin tó ń sọ̀rọ̀ ṣàkàtì bẹ́ẹ̀ náà ni a rí obìnrin tó ń sọ̀rọ̀ tó ní ẹ̀tù lójú. fún àpẹẹrẹ tí a bá wo ìdílé Abigail àti Nabali ní Sámúẹ́lì kìíní orí 25 tí a bá wo gbogbo ẹ̀ lọ a rí nǹkan pé nígbà tí Dáfídì ń ṣọ́ agbo ẹran tó ń ṣe ogun kiri níbi títí ń ṣe ogun àwọn ẹranko ò lè wà ń bẹ̀ oko Nábálì sì wà ládùúgbò nítorí náà èyí tí Dáfídì ń ṣe ó ń ran oko Nábálì lọ́wọ́ ebi ń pa Dáfídì
ó ránṣẹ́ sí nábàlì pé báyìí kó fún un ló jẹun. ọ̀rọ̀ tí nábàlì ó kọ́kọ́ sọ ni pé ta ni Dáfídì who are you. ta ni iṣẹ́ tèmi ṣe ni kí n fún ọmọ ta ni. ń bèrè ní dákó ń bò wọ́n wà. nígbà tí ìyàwó gbọ́ tí Abigail gbọ́ ọ̀rọ̀ tútù ló mà sọ wọn ló wólẹ̀ ó tẹríba ó ní fi nǹkan ìyá mi fi ẹ̀ṣẹ̀ nábàlì yá mi ẹ rí i pé ọ̀rọ̀ tura ni. ìyẹn ìyàwó nábàlì. bóyá Dáfídì bá pàjùrò dà sí i tí. gbogbo wọn ni bá parun pátápátá èrò rẹ̀ náà ní kò ń lọ láti tẹ̀m̀bẹ̀ pa. ọ̀rọ̀ nábàlì le kankan. Dáfídì tiẹ̀ tó wá sọ pé ìwọ ló jẹ́ kí n ta ẹ̀jẹ̀ sílẹ̀ lénìí torí ẹ wo obìnrin yẹn. ọ̀rọ̀ obìnrin máa ń tura. ẹ̀tù ó lọ́gbọ́n nù. ṣùgbọ́n táwọn ọkùnrin. ó mú ìdílé dúró. àwọn ọkùnrin máa ń le kankan. ta ń Dáfídì. wà yìí. Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. báwo làwọn obìnrin tiẹ̀ ṣe rí ìyá wa bó lobìnrin ṣe rí. ẹ ṣe púpọ̀ ohun tí mo fẹ́ sọ ni pé obìnrin ó máa ń ṣe àkíyèsí nǹkan ó máa ń rí nǹkan bóyá lára ọmọ ọkùnrin mìíràn tilẹ̀ wà tó jẹ́ pé tó bá ti jáde lọ láàárọ̀ báyìí ó tún dàálẹ́ kó tó dé kò ní mọ̀ bóyá aṣọ tó ti yá lọ́mọ ẹ̀ wọ̀ lọ sí skul. ìbọ́kùnrin ti kówó lẹ̀. nígbà tó wá kówó sílẹ̀ ó yẹ kó ti àmójútó mọ́ ṣe máa ná owó yẹn nísìnyí báyìí pé bóyá aṣọ tó yá lọ́mọ yẹn wọ̀ lọ sí skul òbí ọkùnrin ò ní bìkítà ohun tí bàbá wa sọ tán mo fẹ́ sọ ìrírí àkíyèsí nípa ọ̀rọ̀ Lábánì yẹn àti Dáfídì a rí wípé Dèbórà ó ti rò wípé kí ni ó gbẹ̀yìn àwọn nínú ìgbéyàwó yìí parun ni ìpè tó bá yẹ pé Dáfídì tó bá dé pé ìwọ obìnrin ìwọ ọkùnrin rádaràda yìí ó wá sọ fún Dáfídì pé má bínú òmùgọ̀ ọlọ́kùnrin yìí. ọkọ mi bí ṣe máa ṣe lò mo ṣe ń ṣe nìyẹn. mo ń tọlọrọ ètí rẹ ní. ẹ bá mi farada ẹ bá mi dábìsì wá sí gbogbo ẹ. tó bá yẹ pé obìnrin yẹn kò bá jẹ́ bẹ́ẹ̀ tó yẹ pé irú ìyàwó tí Lábánì ní kò jẹ́ irú Abigail yẹn á rí i pé ìdílé yẹn kò ní sí mọ́. Abigail mọ ọkọ ẹ̀. ó mọ dáradára ó mọ rúwà ẹ̀. bó ṣe ń gbé mọ́ra ńlé ọmọ bó ṣe ń farada ó yà sáré lọ bẹ̀rẹ̀ Dáfídì kán máa palẹ̀ nábàlì mọ́ kọ́ mọ́ bá a dopó bá a tó di pé kọ̀fẹ́ dopó náà ló jẹ́ kọ́ rọra jẹ́ntù ògo ni f'Olódùmarè. bàbá wa àlùfáà àgbà Awódélé kí ni ikọ̀ àsí àwọn ẹ̀dá méjèèjì tí Ọlọ́run dá yìí kí ni ìṣe wọn ṣe rí síra wọn. ẹ ṣeun oríṣiríṣi ọ̀nà náà ń kọ sí àwọn kókó ọ̀rọ̀ kọ̀ọ̀kan ẹ jẹ́ ká wúrọ̀ ọmọ bí Bíbélì gan ṣe ń sọ fún wa ń pa irú Sámúẹ́lì gan tí Ọlọ́run pè láti bẹ̀rẹ̀ ìkọbiarasí tó kọ sí àwọn ọmọ Bíbélì jẹ́ ká rí pé wọn ò tọ́jú ọmọ tààrà ẹ wo ìyá Sámúẹ́lì tá à ń sọ ẹkún ló bí ọmọ Anna sì forí kanlẹ̀ pé dandan Ọlọ́run lòun ó fi fún àmọ́ kọ́kọ́ ń ṣe ń gbà yẹn. ọkọ kọ́ má jẹ́ pàwọ̀ ọkùnrin lè wá wú nírọ̀lẹ́ yìí. òótọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́ni àwa sọ. ẹ máa sọ ọ̀sán à ń gbọ́. ọkùnrin sì dá o. nítorí náà irú yẹn kí ni ìhà tí ọkùnrin kọ sọ́mọ kò sí. ẹ wo tòde òní ẹ jẹ́ ká wò a fẹ́ ra mọ́tò kí ni ìhà tóbìnrin ó kọ sí mọ́tò lágbájá tó rí bọ̀gìnì lóbìnrin ó fẹ́ rà ọkùnrin ọmọ ronú owó tó ń ṣe ilé tó ń ṣe nǹkan. tó fi sanwó ọmọléèwé. oníṣẹ́ ara mọ́tò tí táyà rẹ̀ rí bàǹbà yìí tí 50 ẹgbẹ̀rún 50 mà ní táyà kan lágbájá ti ra rú ẹ̀ ṣáwó òjò wọn lọ ní kíní kan. ntí mọ̀mọ́ sọnù nìkíní àwọn náà ra rú ẹ̀. obìnrin ọ̀fẹ́ ṣe gbogbo ẹ̀ ẹ wọ ọmọléèwé pàpà ìlókò láàmú ọmọ wa lọ́wọ́ yóò lọ sí boarding school yóò lọ sí kíní ọkọ sì máa ti ń gbà ọmọ tó ń wọlé fún ọmọ tí ń wọlé fún ìyàwó takú ni ìyàwó ní ibi tó dáa ní táwọn ẹgbẹ́ tó náà máa ń kọ́ máa lọ. ìpele tá a wà nígbèsí ayé wa ká wà níbi tí ó ga ni ọkùnrin sì rèé tó èrò wọn lè má papọ̀ ń bẹ̀ yẹn. ń bá gbọ́ yín lágbọ̀yé ìtọ́kùnrin máa ń kọ̀ hà sí obìnrin kì í sábà wò bẹ́ẹ̀ obìnrin lè wo àwòkọ́ṣe láti ta wípé ìyá alágbájá bíi táwọn ọmọ rẹ̀ ń lọ ń lè wéré irú mọ́tò tí bàbá alágbájá ń gùn lágbọ́dọ̀ gùn. tó bá sì ṣe ayẹyẹ àtẹbí náà ọkọ lè fẹ́ sọ pé kóun ó káràmásìkì ẹbí
ìyàwó a máa já ń kóró pé ẹ má náwó lọ sọ́nà bẹ̀rù ẹbí kíní kan kíní kan. wọ́n wéèsì owó. wọ́n wéèsì owó. màmá kí lẹ rí sọ sọ́rọ̀ yìí ìyá àjọ náà yìí. ẹ ṣe olóòtú ohun tí bàbá sọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí nítorí wípé ní ọ̀nà mìíràn àwọn ọkùnrin tí wọ́n ṣe wípé àwọn náà ò fẹ́ máa bìkítà láti wo nǹkan tó ń lọ bọ́ ìgbà míì nǹkan afẹ́fẹ́ yẹ̀yẹ̀ obìnrin fẹ́ràn rẹ̀. ẹ gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni nítorí pé nísìnyí tí ọmọ ẹnìkan tó máa lọ sí skul tó ga á ní ibẹ̀ náà lòún fẹ́ jẹ́ kọ́mọ tó náà lọ. a bá sì ṣe bá dé ìta sòkù ẹ máa ń kára. ó fi máa tọ́ á ní dandandandan ẹ̀bẹ̀ ni. ẹ̀ẹ́dá sí tàǹkárá tí wọ́n tán. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ṣènáwó dandan ọ̀rẹ́ mi fẹ́ ṣènáwó bàbá lágbájá aṣọ báyìí náà mú ṣàníra tiwa ni ó rí pé kò sówó lọ́wọ́ bí a gbọ́dọ̀ rà ní o ìhòògbò obìnrin nìyẹn Ọlọ́run ràn wá lọ́wọ́. tí obìnrin máa ń kọ̀ wá sí nìyẹn. ẹ̀yin ará nínú ilé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa a mọ̀ wípé ẹ ń rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kọ́ nínú ọ̀rọ̀ yìí ó ṣeé ṣe kó jẹ́ wípé ẹ fẹ́ bá wa dá sí ṣùgbọ́n àyè kò sí láti pè wá ṣùgbọ́n a ní nọ́mbà kan tá a pè fún yín ní ìsinyìí tí ó jẹ́ WhatsApp nọ́mbà wa ní tẹ́ ẹ bá rí sọ sí ẹ lè kọ ránṣẹ́ sí wa lórí nọ́mbà yìí tá a bá ti rí bẹ́ẹ̀ náà la ó sì dá yín lóhùn tó bá yẹ ní eléyìí tó jẹ́ wípé ó yẹ ká tún gbé wá sórí afẹ́fẹ́ láti wá sọ a ó tún wá sọ nọ́mbà náà nìyí ẹ kọ sílẹ̀ 08147194733 lẹ́ẹ̀kan sí. nọ́mbà kí ló ń ṣẹlẹ̀ wa. nọ́mbà kí ló ń ṣẹlẹ̀ WhatsApp nọ́mbà 08147194733 ẹ ṣeun tẹ́ bá ti ta wá lólobó lórí rẹ̀ a ó tún sọ̀rọ̀ lórí rẹ̀ tàbí ká dá yín lóhùn ní kíákíá. màmá ní èrò tìrẹ kí lẹ rò pé ó lè sọ gbogbo ìpayà àti ìpòrúru ọkàn tí ìyàtọ̀ àdámọ́ tí ó ṣe ìyàtọ̀ ọkùnrin àti obìnrin àti nípa ìrònú ìsọ̀rọ̀ àti ìwòye ń dá sílẹ̀ di fífúyẹ́ láàrin ẹbí kí ló lè jẹ́ kó di fífúyẹ́ tí òfin ní jẹ́ pò ní ọmọ dá wàhálà lẹ̀ lójoojúmọ́. bí Ọlọ́run ṣe dá obìnrin bó ṣe dá ọkùnrin. ohun tí èmi ní èrò wípé ó lè mú kó di fífúyẹ́ ni wípé ká máa faradà fún ara wa. a rí wípé Ọlọ́run tó dára wa gan kò ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe fún ló ń tẹ́ lọ́rùn ó ń fa ara bá wa dà á ni. ó ń ṣàánú wa. nítorí náà láti lè mú kí ìgbéyàwó wa kó dúró a gbọ́dọ̀ mọ fi ara dà fún ara wa a sì gbọ́dọ̀ máa gbàgbé nǹkan bàbá lágbájá bẹ̀rẹ̀ ṣe lánàá nìyẹn ẹ tún ti bẹ̀rẹ̀ lónìí káwé ká máa kọ́ sí. kò ṣe pé kò ń ṣe bẹ́ẹ̀ tàbí ní ìsọ́wọ́n ẹ má bínú ṣe bí ẹ ṣe bẹ̀bẹ̀ lánàá nìyẹn pé kí n má bínú ẹ tún ti ṣe nǹkan the same thing lẹ́nu. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ obìnrin. ó yẹ ká máa gbàgbé tán má ti ṣe nǹkan sí wa tán ti bẹ̀ wá ẹ jẹ́ ká gbàgbé ẹ jẹ́ kó tán bẹ́ẹ̀. ohun tí mo tún fẹ́ sọ ni pé ká jẹ́ kí nǹkan máa fúyẹ́ lọ́kàn wa tábà jẹ́ kí nǹkan fúyẹ́ lọ́kàn wa ó lè yọrí sí àìsàn tábà ti jẹ́ kó fúyẹ́. tí àkọlé kan bá ti pọ̀ jù fún pa ọmọ lọ òkè. bàbá lágbájá ìwàlá ẹ̀ ti pọ̀ jù ṣó fẹ́ pa mí ni tábà jẹ́ kó gbogbo ẹ̀ kó máa fúyẹ́ lọ́kàn wa á rí i pé ibi tí ó yọrí sí kò ní dára lórúkọ Jésù àní dùbúláìsàn. àmín. bàbá wa Awódélé kí la lè ṣe tí gbogbo orú níta ti sọ ń pa ìwà òǹkálukú yìí tá a fi lè gbé fúyẹ́ tí ẹbí fi lè wà lálàáfíà. ẹ ṣe ohun tí a ṣe náà ni pé a padà sí ọ̀dọ̀ ẹni tó ní ọkàn tí a fi ń ṣe gbogbo ohun tí a ń ṣe ìyẹn ni Jésù Kristi Olúwa wa ó ti la ayé kọjá ó ti kọjá nù ìṣòro àti gúngé àti ṣe gbogbo ẹ̀ iná rẹ̀ sì ti mú wa lára dá àfi ìgbà tá a bá padà sọ́dọ̀ ẹ̀ kó gba ọkàn wa lọ́wọ́ gbogbo ìṣòro yìí á fi ọkàn wa fún Kristi yóò gbé inú wa Jòhánù orí 15 láti ẹsẹ̀ 4 ló sọ pé ẹ̀yin kò lè ṣe nǹkan kan bá ò bá sínú òun nítorí náà lákọ̀ọ́kọ́ ẹni tó bá fẹ́ kọ̀kan ò balẹ̀ kí kò rúru ayé kó má tiẹ̀ dé ọ̀dọ̀ ẹni kì í ṣe pé ń bò bá dé tán kó tó rí á fi ara fún Kristi. ìdílé tó bá ń fẹ́ kí tùbàtùṣe ayé ó kọ́rọ̀ wọn sẹ́sẹ̀ Kristi. Kristi ni olùgbàlà lọ́rùn ilé. lẹ́ẹ̀kejì ìrírí Paul
ó ń jẹ́ ká mọ̀ pé kí ni yóò yà wá nípa nínú ìfẹ́ Kristi, kí ni ó gbọ́dọ̀ yà wá. Kò sí ogun ni, ọ̀tẹ̀ ni, ọ̀ràn ni, kò sí. kí ni ó yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Kò ní yà wá kúrò nínú ìfẹ́ Kristi. Sọ́ra àpapọ̀ ẹ̀ lágbàpọ̀ pé kí ló lè ṣe, kò ju pé nítorí lè má fa ẹ̀jẹ̀ ríru tàbí túká tàbí ariwo, òun ni pé ká fi ọkàn wa fún Kristi, kí Kristi gbé wa wọ̀, kó gbé wa mì, kó jẹ́ pé ó wà nù wa gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé fún wa ní John 15, Jòhánù orí 15, pé ẹ máa gbénú mi, èmi ò gbénú yín. Igi tí ò gbénú igi tí ò gbé ara ẹ̀ ká ó ń ya dànù ni, ká mi kídìlé ó máa ya dànù. A gbọ́dọ̀ wà nínú Kristi, a sì so èso lọ́pọ̀lọpọ̀. Ẹ rí i pé ilé tó bá tùbà tó bá tùṣẹ́, tí gbogbo àwọn nǹkan ìtàn bá lè fara mọ́, a kàn máa rí lẹ́yìn tí ó máa dá a lọ ní yẹn, tí ó máa gbádùn lọ. Ìjáde wọn wú yàn, àwọn ọmọ tó dá ó jáde nínú ẹbí ọ̀hún. Nítorí pé ẹ̀kọ́ rere náà gbọ́ nídìílé bàbá àti ìyá wọn. Ẹ ṣeun, adúpẹ́ sà. Tí a bá gbọ́ gbogbo ohun tá a ti sọ látàárọ̀ yìí, a ó rí wípé ohun tí ò jọra wọn òun la so pọ̀ ṣọ̀kan. Bá a ṣe bí òǹkálukú yàtọ̀, bí Ọlọ́run ṣe dá òǹkálukú yàtọ̀, gbogbo ohun tá a dá sára ọkùnrin yàtọ̀ sára obìnrin. Bẹ́ẹ̀ ni Bíbélì sì sọ wípé ohunkóhun tí a bá ti so pọ̀ ṣọ̀kan, kí ẹnikẹ́ni tàbí ohunkóhun má ṣe yà wọ́n. Tó bá wá rí bẹ́ẹ̀, nígbà tí ìgbéyàwó ti so pọ̀ mọ́ra wọn, ó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ tẹ́ jẹ́jẹ́, àbí bẹ́ẹ̀ kọ́ ni, ká láfaradà fúnra wa. Bẹ́nìkan bá gbé lọ òkè, tẹ́nìkan bá rí pé ó ń gbóná, kẹ́nìkan rọra ṣe kó tutù, torí ó ti mọ̀ wípé àwọn olóyìnbó á ní weak versus lóbìnrin, ẹ má bínú ẹ̀yin obìnrin. Ẹni tó bá sì ti jọ́kùnrin, ó gbọ́dọ̀ mọ̀ pé tó ń gbé lọ́wọ́ ní tí olóyìnbó pè ní weak ni, tí ò lágbára. Ó mọ̀ pé òun gbọ́dọ̀ máa faradà. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ìyá wa náà, ẹ mọ̀ wípé ríru fùkẹ̀ àwọn ọkùnrin la ní, ẹ ti sọ lónìí. Nábálì, Abigaili, a rí wípé Abigaili fi sùúrù gbé bàbá ìbámu parun wọnú ẹbí. A sì rí wípé sùúrù Abigaili ó jẹ́ kí àlàáfíà kó jọba. Bẹ́ẹ̀ ni gbogbo tí Dáfídì tọrọ àfi fún, wàhálà ò sì wọnú ẹbí. Ará nínú Olúwa, a ti gbọ́ o lónìí wípé ká ní àfaradà fúnra wa, nítorí pé tí Ọlọ́run dá kò lè tẹ̀. Nígbà tá a bá lọ sí inú àkọ́sórí wa rí, Ọlọ́run ó ti dá òǹkálukú bó ṣe wà, ṣùgbọ́n tó ṣe pàtàkì ní fún wa láti ní àfaradà, láti jọ gbé pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya, kí àwọn tí ó jáde nínú ètò ìgbéyàwó náà kó lè jẹ́ tínú Ọlọ́run máa dùn sí. Ní ìkádìí, gẹ́gẹ́ bó ti wà nípa àwọn ohun mìíràn, òye a máa mú ìrújú àti ìpòrúurú ọkàn kúrò níbi tí ìbáṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin gbé wà. Ní òye ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin ó ṣe pàtàkì púpọ̀ láàrin tọkọtaya, pàápàá àwọn àṣẹ̀ṣẹ̀gbéyàwó tí wọ́n ní àfojúsùn ìgbéyàwó aláṣeyọrí tí ó kún fún ayọ̀ àti ìdùnnú. Ẹnikẹ́ni tó fẹ́ kí ayọ̀ àti ìdùnnú wà nínú ìgbéyàwó, pàápàá àwa tá ẹsẹ̀ gbéra wa níyàwó, a gbọ́dọ̀ ṣetán láti máa fara dà fún ara wa. A gbọ́dọ̀ ṣetán láti rí wípé bọ́lọ́run ṣe dá ó yàtọ̀ sí mi, kò lágbára tó mi. Kì í ṣe wípé kó wá yàn wípé bí mo ṣe ń fẹ́ yẹn ló gbọ́dọ̀ ṣe, bí mo ṣe ń fẹ́ yẹn ló gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Tòótọ́ la pè obìnrin ní ọrùn tó gbórí dúró. Bí ò bá sí ọrùn, orí ò mọ̀ lè dúró. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, ilé ò ní gbóná mọ́ wa o. Fún ìrònú, ǹjẹ́ o náà ní àwọn ìyàtọ̀ tí Ọlọ́run fi ti ṣètò sí inú ìṣẹ̀dá ènìyàn, ọkùnrin àti obìnrin tí a ń pè ní ènìyàn? Ǹjẹ́ o ní ìrírí ẹ̀, o náà ní ẹ̀, so gbà wípé ọkùnrin àti obìnrin a dá wa lọ́tọ̀ọ̀tọ̀ ni? Bó bá gbà bẹ́ẹ̀, a jẹ́ wípé gbogbo ń ta ń wí yìí, ìwọ náà gbọ́dọ̀ tẹpẹlẹ mọ́ láti jẹ́ kí ẹbí kó tòrò. Lórúkọ Jésù, ẹbí wa ò ní dàrú. Ẹsẹ̀ àkọ́sórí ìwé Oníwàásù orí 7 ẹsẹ̀ 13. Wo iṣẹ́ Ọlọ́run, nítorí pé ta ló lè mú èyí ni ìtọ́ tí òun ṣe ní wíwọ́. Mo kí màmá wa arábìnrin Ọpẹ́yẹmí Ọ̀nàrìndé
tí ẹ fààyè sílẹ̀ láti wà níyìn lórúkọ Jésù ilé yín ò ní dàrú o. àmín Jésù. bẹ́ẹ̀ ni mo kí bàbá àgbà àlùfáà ẹ ṣeun. bàbá Jeremiah Olúbáyọ̀ Awódélé lórúkọ Jésù a máa rí yín bá o. àmín. ilé a máa jọ lé yín lọ́wọ́. èmi náà gẹ́gẹ́ bí atọ́kùn ó ní àlùfáà àgbà Samson Adébóyè Àwòyọ̀dé ẹ jẹ́ ká gbàdúrà. bàbá dúpẹ́ lọ́wọ́ yín o fún ilé ìtẹ́ fún wa lórí ọ̀fẹ́ láti ṣe lákòókò yìí. bàbá ọ̀rọ̀ náà ti jáde o jẹ́ kó so èso tó dára kí ìdílé kó tòrò káàbọ̀ Ọlọ́run sì wà lórí ìdílé. adúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín.